Osi organize Sikungo, Ichonguta, Ikoshisha, Majechi Admichi. Sisu officials, organize Malek Fishing. Sisu Mama Yamucha, Government representative. Achiwato, Akato Fluere, Nata Nigeria Admichi, Nata Pute, Clemerica Mahamaji. Sisu government security bodies. Recognize government security bodies present in this city. Sisu Heme Utane, he had Abedeko, Santa, Yohaya Motoriki, Sisu Oweseluka. So, Pasinian Amen. Was we Akapoka, the high prayer, Nibeke, Ulodonu, Tazana, Puekela. Nibeke, Bahimea, Ekashaka. Alo bakite mpoya, okana heme. Baba yemega, baba nunga, baba kadena. That's wicked. Ona leo hii ka shusho waka na nbenunga, beke bayana ya na. Sisi wanale sema kika ufishi, baba tukulo kama tugeni, bebe shaka wase, unajo tana ishe kwa yara. So Ọjọ́ Yesu ṣáká bàbá tó bẹ́ẹ̀ ṣe gbogbo ṣọ́wọ́n náà ṣe ṣe kọ́ àyà fíṣì so ṣàgédé ṣá bàbá ló wọ́n fi òun máa ń jẹ ṣá bàbá ló ń ṣe máa òkò wọ́n máa bá yà lórí mi náà tàbí so wọ́n tó bẹ̀rẹ̀ lórí táàlẹ̀ ṣé ìyá ká ṣe ṣì ọ̀nà ọdún àti òun ẹ̀ṣẹ̀ tó àgàyà so ká fíṣì káfíń jẹ́ ká ẹ̀ka bàbá yà bàbá tó jáde náà so ká kéèké òkà so náà. So, Baba Aka, Masinegi Osaka, on the level talent. The time, my colleague came and get technology, check face and public mayor. Who are looking at Higea, who decline, occasion, open, blood there. Higea,